ẹ̀yin ará mi nílé lóko lọ́nà odò ní gbogbo ibikíbi tẹ́ bá tí ẹ káàárọ̀ ẹ káàsán ní diaspora ní Nàìjíríà. Ẹ rò pé kí ni mo mú wá? The New House Girl. Lóòótọ́ agbófinró apá kejì lẹ fẹ́ wò, àmọ́ bí a ti múra láti wo agbófinró apá kejì ńlá bèbí tó sọ fún wa wípé ẹ jẹ́ ká tún sáré lọ wo The New House Girl. The New House Girl oní sinimá tó ti ń ṣò lọ́wọ́ báyìí lórí ìkànnì Yorùbáwood. This is one of the best of Fisayo Abebi Amodemaja. You know the girl now. Ẹ mọ bó ṣe máa ń pe àwọn tú ẹ̀. Ẹ dẹ̀ mọ bó ṣe máa ń ṣe lọ́kànjọ̀kan lórí àwọn sinimá rẹ̀. Ẹ mọ̀ wọ́n látàyè alálùmọ́lẹ̀ látàyè Àbẹ̀bí tó ti ń bọ̀ títí dì sí i. Ẹ rí i pé kò fìgbà kan jẹ ojú ẹ̀yin olólùfẹ́ rẹ̀. Sí ìwọ tó bá jẹ́ olólùfẹ́ Fisayo Abebi Amodemaja, màá fẹ́ kó comment orí post pé mo ti wo The New House Girl àbí mo fẹ́ lọ wo The New House Girl. Nígbà tẹ́ bá wo sinimá ìtàn lẹ máa tó láǹfààní àti tó lè wo agbófinró apá kejì. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lòdò ló nífẹ̀ẹ́ sinimá agbófinró apá kejì, dandan ni kò nífẹ̀ẹ́ sinimá yìí. Ọlọ́run ò ní jẹ́ kí ìyà jẹ wá o. Ọlọ́run sì ní jẹ́ ká jìyà. Ìyà ò kí sómi ọbẹ̀, bàbá mọ́ jẹ́ ká jìyà. Ìyà ò dáa. Ẹni tó bá rí bí ìyà sì mọ́ jẹ̀yàn bí ewé ilá yóò mọ̀ pé ìyà ẹ̀sìn nǹkan àmúyangàn. Sinimá náà lẹ́ ń wo fọ́nrán rẹ̀ báyìí, ẹ rí bómi ti jábọ́ lójú actress yìí Fisayo Abebi. Kì í ṣe ọyẹ́ rọ́ọ̀bù o, kì í ṣe pé bóyá kírètẹ̀ omi yẹn jábọ́ sòsè lójú ẹ̀ ni. Wo ìròyìn tó àfojúbà ìwọ sáré lọ sórí Yorùbáwood báyìí kó lọ wo The New House Girl tó ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wò Àbẹ̀bí pitú ń bẹ̀. Ó pitú gan-an ni, ó pitú gan-an ni. Ẹ máa rá àwọn pósítà lọ́kọ̀jọ̀kan ẹ rí. Tẹ́tí mọ̀ pé ààfin ní òfo. Mẹ́ni tàyìn. Wo ìròyìn tó àfojúbà àfi kó sáré lọ wo The New House Girl. Ìwọ tó bá wo The New House Girl náà ni wà láǹfààní àti lè gba níǹkì agbófinró apá kejì tó bá jáde. Nígbà táyìn retí sinimá agbófinró apá kejì, ẹ dákun ẹ jẹ́ ká lọ wo The New House Girl. Èmi náà wo sinimá yìí mo nífẹ̀ẹ́ sí, inú mi ti dùn sígbà tí mo kódà gbà tí mo wò mo pé kó dàbí Àbẹ̀bí ò ní pa wá ò kí ló dé. Always step up nínú gbogbo sinimá rẹ̀. Ẹ dákun ẹ jẹ́ ká tú ẹ jẹ́ ká sáré kíá. Ìpadà tó ní kún wa a sì ní jẹ gbèsè dátà. Àmọ́ láti mọ́ wà bọ̀rìn, láti mọ́ jẹ́ kí Nàìjíríà downgrade wa, ẹ já lọ sórí ìkànnì Yorùbáwood ká lọ wo sinimá The New House Girl. Nígbà tẹ́ bá wò tán ẹ comment pé ti wò. Fún ọgbà yín tẹ́ bá comment tẹ́ ti wò pátápátá láǹfààní àti gba níǹkì agbófinró apá kejì tó bá ti jáde àtàwọn fíìmù tẹ́ bá ti fẹ́ wò tẹ́ ẹ̀ ń fẹ́ ẹ drop comment ẹ ṣé o.